wọ́n lé Aafa Gumi padà láti Mẹka. bó bá jẹ́ kìí ṣe òun fúnra ẹ̀ ló gbé kinní náà jáde sórí ayélujára ni kò sẹ́ni tí yóò gbàgbọ́ rárá. àbí báwo lèèyàn kan ṣe fẹ́ gbà pé wọ́n lé Sheikh Gumi olórí àwọn ẹlẹ́sìn ní Nàìjíríà níbí jáde ní Mẹka tí wọ́n ní kò gbọ́dọ̀ wọ ìlú náà tí wọ́n sì ní kò sáàyè fún láti wá ṣe hajj lọ́dọ̀ àwọn. ohun tó mú ọ̀rọ̀ náà le ni pé bí ìgbà tí wọ́n lé ọmọ onílé pé kó má wọlé ni o, torí àwọn Gumi yìí kì í fi hàn pé wọ́n ní ilé méjì ju Mẹka lọ, torí níbẹ̀ ni orírun ẹ̀sìn tí wọ́n ń ṣe àti pé àdúrà kan kò lè gba tààrà tí wọn kò bá tí ì dé Mẹka láti ṣe. yàtọ̀ sí èyí, ọmọ ilé ni Gumi ní Mẹka nígbà tó jẹ́ níbẹ̀ ló ti kàwé gba oyè ọ̀mọ̀wé tí wọ́n ń pè ní PhD. ẹ̀sìn Islam àti òfin ẹ̀ ló sì kọ́, ojúlówó iṣẹ́ tó sì ń ṣe jù náà ní iṣẹ́ àfáà. kí wàá ni wọn yóò ṣe lé e ní Mẹka? ọ̀rọ̀ náà rú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lójú, kódà títí di àsìkò yìí ni. bẹ́ẹ̀ ni kì í ṣe pé ó ń fi iṣẹ́ àfáà yìí ṣe àwọ̀ṣe o. bàbá rẹ̀ Sheikh Mahmood Gumi ló gba iṣẹ́ náà lọ́wọ́ ẹ̀, òun ló sì ń ṣe láti ìgbà tó ti pẹ́ wá. lóòótọ́ bẹ́ẹ̀ tí ń wo Gumi yìí o, ọmọwé gan ni o, kódà dókítà ni nítorí ẹ̀kọ́ ìṣègùn ló kọ́ ní yunifásitì. lẹ́yìn náà ló wọ iṣẹ́ ológun tó ń ṣe iṣẹ́ dókítà òyìnbó fún wọn. kó sì tó kúrò nínú iṣẹ́ sọ́jà, captain ló yẹ, kì í ṣe púrùǹtù rárá. àmọ́ nítorí kó lè dojúkọ iṣẹ́ bàbá rẹ̀ kó sì lè súnmọ́ Ọlọ́run, ó fi iṣẹ́ náà sílẹ̀, ó sì gba Mẹka lọ láti kàwé sí i. ó mọ gbogbo òfin tó rọ̀ mọ́ Islam, ó sì di àáfàá gidi. lẹ́yìn tó ti di àáfàá ló ṣe tíṣà tó sì padà wá sílé tó ń wá bá iṣẹ́ àáfàá àti wáàsí ẹ̀ lọ. tí wọ́n bá ń kí èèyàn kan pé onírùngbọ̀n bí àgbà àmàlé, ọkùnrin Gumi yìí ló ń jẹ́ bẹ́ẹ̀, nítorí gbogbo irùngbọ̀n rẹ̀ ló ti funfun pátá. èèyàn kan kò sì lè mọ̀ pé ó tilẹ̀ ti fìgbà kan wọ kakí àwọn sọ́jà rí rárá. pẹ̀lú gbogbo eléyìí ni wọn kò wá jẹ́ kó wọlé sí Mẹka. ọ̀rọ̀ náà le létí ẹni gbogbo tó gbọ́. láti ìgbà tí wọn ò ti jẹ́ kó wọlé yìí náà làwọn èèyàn ti ń wádìí, wọ́n fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ gan. kí ló dé tí wọ́n tilẹ̀kùn mọ́ ọmọ onílé? kí ló dé tí wọ́n lé Gumi ní Mẹka? àwọn kan tí wọ́n mọ̀dí ọ̀rọ̀ náà sọ fún àwọn oníròyìn Guardian pé ọ̀dádá kan ni Gumi ni, pé ó kàn fẹ́ dá wàhálà kan sílẹ̀ ni. ẹni tó bá wọn sọ̀rọ̀ yìí ni kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ lé Gumi ní Mẹka. ó ní wọ́n ti lé tipẹ́ pé kò gbọ́dọ̀ wọ̀lú náà mọ́. ó ní òun náà sì mọ̀. ó ní kì í ṣe tuntun pé wọ́n lè fúnyàn ní físà nílé, àmọ́ tó bá dé ẹnu ọ̀nà láti wọlé wọn lọ́hùn-ún, wọn kò ní jẹ́ kó wọlé nítorí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lè le ju èyí tí àwọn tí wọ́n fún un ní físà lè mọ̀ lọ. wọ́n ní Gumi mọ̀ o, ó mọ̀ pé òun ti ṣẹ̀ sófin wọn ní Mẹka yìí, kò sì sí ohun tó lè ṣe tí wọn yóò jẹ́ kó wọlé sí orílẹ̀-èdè náà. ó ní nítorí pé ó fẹ́ fọ̀rọ̀ náà sí ìjọba Nàìjíríà lọ́rùn kí wọ́n lè bá òun dá sí i, kí wọ́n lè sọ pé wọ́n fìyà jẹ òun tàbí wọ́n fa àbùkù kankan ọmọ Nàìjíríà ló ṣe lọ síbẹ̀ tó sì sọ̀rọ̀ náà di ariwo nígbà tí wọn kò jẹ́ kó wọlé. bó bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ náà, kí ni Gumi wa lè ṣe fáwọn ará Mẹka tí wọ́n máa ní kó má délùú àwọn mọ́? lóòótọ́ Gumi fúnra ẹ̀ ti ní òun máa ń sọ̀rọ̀ líle sí ìjọba wọn ni o. òun máa ń bú ìjọba Saudi àti àwọn alágbára Mẹka, ìyẹn ni wọ́n ṣe ní kó má wọlé. àmọ́ àwọn tí wọ́n mọ ọ̀rọ̀ ọkùnrin náà ní kì í ṣe yẹn ni, pé ẹni tó bá rántí dáadáa, ìgbà kan wà tí wọ́n ti tì í mọ́lé ní Mẹka yìí kan náà fún oṣù 6 ni wọn kò fi jẹ́ kó fojú bàtà. kí ló ṣe nígbà náà? ohun tó ṣe ni pé lásìkò tí wọ́n mú ọmọkùnrin kan tó fẹ́ fi bọ́ǹbù já aeroplane Amẹ́ríkà, ọ̀dọ́mọkùnrin ọmọ Nàìjíríà tí wọ́n ń pè ní Farouk Abdulmutalib tó gbé bọ́ǹbù sínú pátá ẹ̀ ní Amsterdam tó sì fi wọlé sínú aeroplane tó ń lọ sí Michigan l'Amẹ́ríkà. inú aeroplane ní bọ́ǹbù náà ti gbiná mọ́ ọmọ ọdún 23 náà lábẹ́, tí iná sọ lábẹ́ tí wọ́n fi ra àmú. tó bá jẹ́ bọ́ǹbù náà rí bí dún ni 311 289 láwọn èrò tó wà níbẹ̀. bó bá sì jẹ́ bọ́ǹbù ọ̀hún dún, gbogbo wọn ní ìbá pa lọ́jọ́ 25 oṣù kejìlá lọ́jọ́ ọdún kérésì gan-an lọ́dún 2009. òun náà ìbá sì para ẹ̀ síbẹ̀ ni. lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn agbófinró Amẹ́ríkà rá a mú. nígbà tí wọ́n sì fọ̀rọ̀ pò ó nífun pọ̀
ni wọ́n rí i pé ọmọ náà ti fìgbà kan bá Gumi sọ̀rọ̀ dáadáa. Wọ́n sì rí lẹ́tà ayélujára email tí wọ́n ń kọ síra wọn. Àwọn ìjọba Amẹ́ríkà ló ní káwọn ará Saudi bá àwọn mú Sheikh Gumi tí wọ́n fi há a mọ́lé nígbà náà. Fún ẹni tí irú ọ̀rọ̀ bàǹtàbàǹtà bẹ́ẹ̀ yẹn ti wà lọ́rùn ẹ̀ tẹ́lẹ̀, kò sí kí wọ́n má máa ṣọ́ ọ lọ́wọ́ ṣọ́ ọ lẹ́sẹ̀. Bẹ́ẹ̀ ni wọn yóò máa wo ìrìn ẹ̀ àti àwọn ohun tó bá ń ṣe. Ó ṣeé ṣe kó jẹ́ láti ìgbà náà ni wọ́n ti fòfin de Gumi pé kò gbọdọ̀ dé ìlú àwọn mọ́. Nítorí nínú oṣù kejì ọdún 2010 ni wọ́n mú un tí wọ́n tì í mọ́lé yìí. Ó sì lè má tí ì rí ọ̀rọ̀ ara ẹ̀ yanjú dáadáa lọ́dọ̀ ìjọba wọn, tàbí kí wọ́n ti fi orúkọ ẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí àwọn alákatakítí. Ìyẹn wà nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ibì kan tó ṣeé ṣe kí àwọn èèyàn náà má fẹ́ rí ní orílẹ̀-èdè wọn nítorí ẹ̀. Ọ̀nà kejì tó ṣeé ṣe kí ọ̀rọ̀ ọkùnrin Aafa yìí fi mú ìfura dání fáwọn ará ilẹ̀ òkèèrè yìí ni àjọṣe ẹ̀ pẹ̀lú àwọn afẹ̀míṣòfò tí wọ́n wà ní Nàìjíríà níbí. Kó tó di pé tẹ́rẹ́là gba àárín òun àti ìjọba Buhari kọjá, 5 and 6 ni wọ́n. Bí wọ́n bá ti jí àwọn ọmọléèwé kó, Gumi ló máa ń mọ ibi tí àwọn afẹ̀míṣòfò yìí wà. Òun náà ló sì máa ń bá wọn dúnàádúrà láàrin àwọn jàǹdùkú yìí àtijọba. Bí ọ̀rọ̀ bá jẹ mọ́ owó, Gumi ló ń lọ kó owó náà fún wọn. Òun ló fara ẹ̀ kalẹ̀ pé òun mọ bí òun ṣe lè rí àwọn afẹ̀míṣòfò tí wọ́n wà ní ìpínlẹ̀ Katsina, Zamfara àti Niger. Òun náà níjọba sì máa ń rán sí wọn. Ọ̀pọ̀lọpọ̀ owó ni Gumi bá àwọn afẹ̀míṣòfò yìí gbà lọ́wọ́ àwọn ìjọba Buhari. Àmọ́ nígbà tó di pé bí wọ́n ti ń gbowó bẹ́ẹ̀ làwọn afẹ̀míṣòfò àti àwọn jàǹdùkú yìí ń pọ̀ sí i. Ìjọba fura sí Gumi nítorí àjọṣe wọn kò fẹ́ ní àǹfààní kankan tó mú wá. Nígbà náà ni àwọn onímọ̀ ṣàlàyé fún ìjọba Buhari pé nígbàkigbà tó bá ti ń sanwó ìtúsílẹ̀ fáwọn jàǹdùkú ajínigbé, àwọn irun bíi ẹ̀dá náà yóò máa pọ̀ sí ni o. Àwọn bíi Gumi ni yóò sì máa ṣe agbódegbà fún wọn. Ìgbà náà ni Gumi bẹ̀rẹ̀ ariwo. Ó ní kí ìjọba fún àwọn afẹ̀míṣòfò yìí ní amnesty, ìyẹn ìdáríjì tí kò ní àdéhùn kankan nínú, kí wọ́n jẹ́ kí wọ́n máa lọ lálàáfíà ara. Ǹjẹ́ kí ni ìdí tó fi fẹ́ bẹ́ẹ̀? Ó ní àwọn ará Niger Delta, àwọn ni wọ́n kọ́ àwọn èèyàn yìí ní bí wọ́n ṣe ń jiyàn gbé, pé kì í ṣe iṣẹ́ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ní àwọn ajínigbé àti àwọn afẹ̀míṣòfò kò sí nílẹ̀ wa tẹ́lẹ̀ bí kò jẹ́ nígbà tí wọ́n rí tí àwọn ìpáǹlé Niger Delta ń ṣe tiwọn. Ó ní nítorí epo bẹntiróòlù làwọn Niger Delta ṣe ń bínú, pé nítorí màálù àwọn darandaran tí àwọn èèyàn kan náà ń jí gbé làwọn ẹ̀ náà ṣe di jàǹdùkú àti ajínigbé. Bẹ́ẹ̀ ló fún pínpín mọ́ ìjọba Buhari. Nígbà tí kò sì dákẹ́ làwọn yẹn bá fi DSS gbé. Wọ́n ní kó wá ṣàlàyé àjọṣe òun àti àwọn Boko Haram pẹ̀lú àwọn jàǹdùkú tó kù tí wọ́n ń yọ Nàìjíríà lẹ́nu. Ní 2021 nìyẹn o. Látìgbà náà nínú rẹ̀ kò sì ti dùn síjọba àwọn Buhari, tí kò sì yéé sọ̀rọ̀ pé kí Nàìjíríà dáríjì àwọn tí wọ́n ń jí àwọn ọmọ wọn gbé yìí. Gumi ti rìn súnmọ́ ìjọba àwọn Tinubu yìí náà. Ó rìn súnmọ́ wọn dáadáa. Ó ń fẹ́ di agbódegbà fáwọn náà. Nígbà tí wọ́n jí àwọn ọmọléèwé Kuriga lọ nítòsí Kaduna nínú oṣù kẹta ọdún 2024, tí wọ́n tún jí àwọn obìnrin bíi 100 kó ní Borno, kí á làwọn ẹgbẹ́ àgbààgbà ilẹ̀ Haúsá Northern Elders Forum bẹ̀rẹ̀ ariwo. Wọ́n ní kí Tinubu tètè ya pé Sheikh Gumi o, kó lè wàá lọ yanjú ọ̀rọ̀ yìí fún wọn o, pé òun nìkan ló lè bá àwọn afẹ̀míṣòfò yìí àti àwọn jàǹdùkú ilẹ̀ Haúsá wọ̀nyí sọ̀rọ̀. Kí Tinubu má wo àwọn èèyàn àwọn níran kí wọ́n máa pa wọ́n lẹ́kún nílẹ̀ Haúsá o. Tinubu ò yá dáhùn. Nígbà tó tún ṣe bí ọjọ́ mélòó kan tí Gumi retí tí kò rí èsì, òun náà kọ̀wé jáde. Ó ní kí Tinubu má ya aláìgbọràn bíi Buhari o. Bí àwọn afẹ̀míṣòfò yìí bá jí àwọn ọmọ kó, kí wọ́n tètè jẹ́ kí àwọn bá wọn sọ̀rọ̀. Bí àwọn bá wọn sọ̀rọ̀, wọn yóò kó àwọn ọmọ tí wọ́n bá jí kalẹ̀. Owó ni wọ́n fẹ́ gbà. Bí ìjọba bá sì ti fún wọn, ọ̀rọ̀ náà yóò yanjú síbẹ̀ ni. Ṣùgbọ́n báwo lèèyàn yóò ṣe máa fún àwọn ajínigbé lówó? Ohun tí gbogbo èèyàn ń béèrè lọ́wọ́ Gumi nìyẹn. Ní Nàìjíríà níbí, ọ̀pọ̀ èèyàn ni ò fẹ́ràn Gumi nítorí ìhà tó kọ sọ́rọ̀ àwọn jàǹdùkú àti afẹ̀míṣòfò yìí. Òun ló ní kí wọ́n má pe ajínigbé ní afẹ̀míṣòfò, pé àwọn tí inú ń bí ni wọ́n bí àwọn ará Niger Delta. Pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ yìí, ẹnìkan táwọn èèyàn kò fẹ́ràn nílé ni. Kò má wàá jẹ́ àwọn nǹkan wọ̀nyí náà ló tàn dé ilẹ̀ Lárúbáwá fún un, tí àwọn yẹn fi fòfin dè pé àwọn ò fẹ́ ọ̀rẹ́ àwọn alákatakítí lọ́dọ̀ tàwọn, pé bí òun náà kò bá nígbàgbọ́ nínú aburú tí wọ́n ń ṣe,
kò lè máa gbè lẹ́yìn wọn ní gbogbo ọjọ́. ojú kan lèèyàn sì gbọ́ nínú ohun tó ṣẹlẹ̀ sí Gumi yìí, ojú kejì ń bọ̀ wá jáde tí èèyàn yóò gbọ́ bí ọ̀rọ̀ náà ti jẹ́ gan-an, torí kò kúkú sí ohun tó pamọ́ lábẹ́ sánmọ̀ yìí. bó pẹ́ bóyá ohun tí wọ́n bò mọ́lẹ̀ yóò jáde. Ọláyíwọlá Alága ló sáré yẹ ọ̀rọ̀ pé wọn ò jẹ́ kí Gumi wọ Mẹka yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. ẹ kú kalẹ̀.